agbára yín ò kan tó wà nílẹ̀ yìí mọ́ agbára Tinubu ò kan tó wà nílẹ̀ yìí 1000 Tinubu ò lè tún Nàìjíríà ṣe ẹ má ẹ̀ka tanra wa 1000 Tinubu 10,000 Àtíkù 5 million Obi wọn ò lè tún Nàìjíríà tò ó bẹ́tà kó ní kálukú lọ nílùú ẹ̀ like this inú ń bí mi we are nothing ní Nàìjíríà yẹn tayọ ọmọ ẹrú Yorùbá ọmọ ẹrú ni Yorùbá ẹ ṣáà ti kíkìlọ̀ tí mo fi sórí YouTube láàárọ̀ yìí àbí lọ́sàn-án ẹ̀dẹ̀ ni mo ti ẹ̀jú sílẹ̀ I don't even know kì í jẹ́ anything any moment from now a lè gbọ́ gbàgbós any moment from now anything lè ṣẹlẹ̀ yes àfogun náà ogun báwo àwọn tó wà ní òjẹun gan kò nífọ̀kànbalẹ̀ nílùú òyìnbó ìdí tá a sì kó gun wá ṣẹlẹ̀ àwa ló máa affect you mentally emotionally anyhow ló máa affect wa 1 million Tinubu 30 million Àtíkù 50 million Obi kò lè tún Nàìjíríà tó kóníkálukú dúró láyé ẹ̀ ní ọ̀fọ́ òtítọ́ sí gbẹ̀gìrì ẹ jẹ́ kóníkálukú kó ẹ̀kọ́ ẹ̀ sọ́wọ́ kí ló dé imagine wọ́n bá ìyá èèyàn sùn wọ́n tún pa ìyá náà àwọn ọlọ́pàá wọ́n tún wá lọ ń kó àwọn ará àdúgbò tó jẹ́ mọ́ ìwọ́n tó lọ ń tì wọ́n mọ́lé ó ṣépè fún yín ni ṣé wọ́n wọ̀n yín lépè ni ẹ̀yin ọlọ́pàá yẹn àtúbọ̀tán yín ìmọ̀ bó ṣe fẹ́ rí akọbí ọmọ olódò bàbá Tinubu láyé Buhari tí Yorùbá bá bá Fúlàní jà Yorùbá náà máa pa àwọn tí àwọn OPC tí wọ́n lọ mú wákìlù ní gàngán àwọn OPC lójoojú mẹ́ta lọ lẹ́wọ̀n àwọn tí Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà tó ní ẹ má pààrọ̀ mi mọ́ ó lọ́dún 5 lẹ́yìn òdì lẹ́yìn tó tún ṣẹ̀wọ̀n ní Benin Republic adé ń sọ nígbà yẹn àwọn èèyàn ń sọ ọwọ́ dáradára lẹ́nu Yorùbá nation kan ẹ mẹ́ẹ̀kì wọ̀nyí lépè torí pé tí ń jà yín ọ̀rẹ́ dì a ní gbogbo yẹn tó gbé Buhari ló wà bẹ́ẹ̀ Tinubu ló wà bẹ́ẹ̀ ní sí ìyá àwọn tí wọ́n dó ìyá wọn pa wọ́n ti lọ kó wọn lọ sí Àbújá o if you have not heard about it àwọn tí wọ́n dó ìyá wọn pa ní Ọ̀yọ́ ní Ìdó local government nìbàdàn wọ́n ti lọ da gbogbo wọn sẹ́wọ̀n Àbújá tí ló kọ́ lọ sí Àbújá Fúlàní ló wá arrest wọn lọ sí Àbújá a play fídíò yẹn tó sọ pé wọ́n náà máa ṣẹ̀ wọ́n ní tí wọ́n bá sọ pé káwọn lọ wọ́n dẹ̀ ti gbà kámú mo ti play fídíò yẹn lórí péjì Yorùbáwùyí wọ́n ní tí wọ́n bá jáwọ́ níbi pé wọ́n bá ya àwọn sùn tẹ́lẹ̀ rí tọ́lọ́pàá yóò yapa gbogbo pàìntì ìyá yẹn táwọn akẹ́kọ̀ọ́ rí bí wọ́n ṣe gé gògóńgò ìyá yẹn tí wọ́n dẹ̀ sọ wípé àwọn ọmọ ẹni tó bá ya àwọn sùn tó pa ìyá wọn ìyá 80 years bẹ́tà sẹ́ wọ́n ní kó lọ sí àwọn ẹ̀ ti lọ sí ìyá wọn wọ́n ti gba kámú náà wọ́n rò bóyá ó ti tán ni Fúlàní táwọn ọlọ́pàá wa mú sàbùjì tó mú sí station táwọn ọlọ́pàá rí nísì ó wá lọ gbé ọlọ́pàá wá wọ́n ní ó dà fọ̀mọ̀ Àbújá ta ló wà l'Àbújá àkọ́bí ọmọ olódòdẹ Tinubu ta ló wà l'Àbújá IGP Dísù bàbá wa tún Dísù the IGP ta ló wà l'Àbújá bàbá wa Kábíyèsí Olúbàdàn Ládọjà 1 ta ló wà l'Àbújá Ṣèyí Mákindé governor of Lagos of Ọ̀yọ́ state ta ló wà l'Àbújá Kábíyèsí Ọ̀wọ̀ Adé Aláàfin Ọ̀yọ́ talẹ tó wà l'Àbújá kí la ṣe fún yín kí la rà nígbà yín ìka kí la ṣe fún yín ta ló rán yín sí wa ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá mò ń béèrè lọ́wọ́ yín ta lẹ́ni tó rán yín sí wa ta lẹ́ni tó ní kẹ́ wá bà tiwa jẹ́ ta lẹ́ni tó ní kẹ́ wá bà tiwa ta lẹ́ni tó ní kẹ́ wá kó bá wa nílẹ̀ Yorùbá ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbáwùyí lórúkọ mi ayé làgbẹ̀bẹ̀ ni mò ń jẹ́ ta lẹ́ni tó rán yín sí wa tó láti kó ẹ ti dàbí àrùn sí fún wa báyìí
ẹ dàbí àránsí fún wa nílẹ̀ Yorùbá, ẹ dàbí èdì fún wa nílẹ̀ Yorùbá, ẹ dàbí orí ibú fún wa nílẹ̀ Yorùbá, alágbàkò nìyí fún wa nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbàgbà nílẹ̀ Yorùbá ẹ ti wá di alágbàkò fún wa nílẹ̀ Yorùbá. Àyà tó bá yẹ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n reverse ẹ̀ lókù. Kò sọ ti kó wọn lọ sábìjà látàná nísìn. Wọ́n ti kó àwọn tí wọ́n dún fámìlì wọn pa. Ìyá ọmọ 100 ọdún wọ́n ní order from Abuja, ta ló wà l'Abuja? Àkànbí, are you there? Bá mi ṣí ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá. Inú ń bí mi. Mo fẹ́ mẹ́ tó wà l'Abuja, tó bá yẹ pé Tinubu kọ́ ló wà l'Abuja, ẹ jẹ́ ká mọ̀. Tó bá yẹ pé wọ́n ti clone Tinubu náà ni, ẹ jẹ́ ká mọ̀. We want to know, we need to know. Tó bá yẹ pé wọ́n ti gbé Tinubu náà kó l'Abuja, ẹ jẹ́ ká mọ̀. Nígbà tí Tinubu wà bẹ́ẹ̀ sìn, tí irú ìyà yìí ń jẹ wá nílẹ̀ Yorùbá, tí Tinubu bá kó bẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí wa? Ogun máa jà o. Ogun máa jà o. Ogun máa jà o. Ogun máa jà wá nílẹ̀ Yorùbá o. Ẹ̀yin àgbàgbà yẹn ẹ máa fogun jà wá o. Ẹ fogun jà wá gidi gan. Ṣèyí Mákindé, you cannot keep quiet. Governor Ṣèyí Mákindé, you cannot keep quiet. Aláàfin Ọ̀yọ́, you cannot keep quiet. Bàbá Alájọjà yẹn ṣẹ̀débẹ̀ ni, he has been active. You guys cannot keep quiet. We will continue mentioning your names. Ẹ gbé fídíò yẹn lórí platforms yìí. Every of your platform, use it. I am not. Mi ò kí ń gba return. Mi ò ń gba percentage. This is free. If you pick my video, you use it. It is free. I am on this side of Yoruba land. Abájọ táwọn ọmọ Igbo ń bu wa. Abájọ táwọn ọmọ Igbo ń fi wá ṣe yẹ̀yẹ́. Abájọ táwọn ọmọ Igbo tí wọ́n stage show fún wa. Wọ́n nà our pa dey there na I never see they go pa on our finish. They never pa us finish. Abájọ táwọn ọmọ Igbo ń fi wá ṣe yẹ̀yẹ́. Wọ́n ní na our pa dey there. Una go see when I never see anything. Actually we never see anything. Oh my God. Ẹ dàbí àránsí. Ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, ẹ dàbí àránsí. Àránsí ọláwà o, ṣùgbọ́n àránsí àgbákò lẹ́yìn fẹ́ jẹ́ fún wa. I don't understand you guys. Mi ò understand yín ni. Now, mo rí Èkìtì, àwọn senator l'Èkìtì tí wọ́n pariwo ní house, mo sọ fún yín náà. Mo ní ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́, ó wà ní gym, ó ń gbé wéètì. Mo tó bá gbé wéètì tán, tó yọ bicep, tó yọ tricep, tó kí tán, ó bọ̀ wá mú ẹ̀yìn olówó náà sọ́run. Tó bá pa gbogbo tálíkà tán, wọ́n bọ̀ wá kọ lówó. Ṣé mọ̀ pé Borno nísìn, mo máa play video kan fún yín ní Borno State. Tí àwọn Fúlàní tí wọ́n bọ́ta, wọ́n láwọn ti gba gbogbo Borno tán. Wọ́n show everywhere. Wọ́n láwọn move lọ sí Abuja ní báyìí. Ikú ilé tí ránṣẹ́ sí ti ta. Ẹ má wò pé àwọn tẹ́ ń wò yìí nìkan o. Wọ́n máa bà ìjọba Tinubu jẹ́, kò sí bóyá fẹ́ ṣe. Kò sí Tinubu ẹ̀dẹ̀ mọ̀. Ẹ mọ̀ pé people they are fully ready. They are ready for anything tó bá lè ṣẹlẹ̀. You know they are fully ready. You are just pretending that this Islamic jihadists wọ́n fẹ́ gba gbogbo àgbáyé ni. Ogun yẹn ti wọ everywhere lágbàáyé nísìn. Tinubu you know. Ẹ mọ̀. Ẹ wá ń gbìyànjú bá lè fẹ́ rí ṣe. Wọ́n á máa pààyàn sí yín wọ́n máa pààyàn sí yín lọ́rùn lójoojúmọ́. And you know that you will pretend as if we are trying our best. Tinubu, your best cannot be best enough for Nigeria because we are not the same thing. Your best cannot be best enough for all this flag. They are determined. They have the mission and vision. Their great grandfathers have the vision already, and he has sent them on mission. Machine. Adẹnikẹyẹ kàdá dúró. Kẹsọ́nù ẹlẹ́ran díẹ̀ wà ńbẹ̀. Ó yẹ ẹjẹ́ ẹlẹ́gungun ni. You see what you have been causing for us. Now, if I love you, I will join our YouTube. It will be fine. I want to show a video here.
fídíò tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi bọ̀bọ́ yẹn mi fẹ́ show fídíò ẹ̀ ni Abba NYSC student tí wọ́n gbé tí wọ́n nà báàgì tẹ́ ń wò kí ló wà ń bẹ̀ torí ẹ̀ tẹ́ wà lórí kíní àti TikTok báàgì Ghana must go full of money ni agbésùmọ̀mí yìí ó wá post ààrẹ jẹ́ kí n náà láàjì ẹ̀ fún yín òun ló post ààrẹ yìí tó ń display owó yẹn then bóyá ẹ̀gbọ́n Abba tàbí àbúrò Abba that NYSC guy that boy yẹn fine wọ́n dẹ̀ lù pa and ó wá sọ fún wa comment ní abẹ́ fídíò yìí ó ní Fúlàní tó gba owó lọ́wọ́ àwọn ni ó ní 10 million naira táwọn gbé lọ fún wọn ni rédíò ló wà lára ẹ̀ yìí a ṣe rédíò Yorùbá Nation ẹ̀ jẹ́ kó ṣiṣẹ́ ṣùgbọ́n rédíò agbésùnmọ̀mí ó lè máa ṣiṣẹ́ fámìlì yẹn wá rí ó ní 10 million táwọn gbé lọ fún wọn ni at the end of the day òkú ọmọ wọn ni wọ́n gbé fún wọn àbí a máa yé mi àti àní fojú sunkún ọmọ NYSC youth corps wọ́n pa after tí wọ́n gba 10 million naira after 10 million ló wá ń display ní tí ó ṣe fídíò ẹ̀ ó ń display pé owó rèé wọ́n wá kó 10 million yẹn láti lọ́ọ́ fi ra irinṣẹ́ mi 1 million Tinubu ò lè tún Nàìjíríà tó 5 million Obi ò lè tún Nàìjíríà tó 60 million Àtíkù ò lè tó Nàìjíríà ló sàwọn eléyìí wọ́n ń wọlé lójoojúmọ́ ni ojoojúmọ́ báyìí ni wọ́n fi ń wọlé now mo fẹ́ mú fídíò kan jáde kí tó mú jáde ẹ kọ́kọ́ ẹ bá mi wọlé lọ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ìyá yìí. ẹ gbà wá o. ẹ ní sọ yẹ kí n fún ní volume tó ráhùn tó wà lórí TikTok ẹ lè bá máa gbọ́. mo sọ pé ìjọba lórí TikTok many of ìlú òyìnbó lẹ́wà ẹ lọ subscribe sí Yorùbáwùyí YouTube àti ìrìnkèrindò Yorùbáwùyí wọ́n ti tàbí Yorùbáwùyí ẹ ti máa rí àwọn YouTube méjì so ẹ máa rí àwọn fídíò sí wò now ẹ bá wa listen ẹ ṣe mo kí yẹ káwé kásẹ̀ kalẹ̀ kí dédé àsìkò according to the time tí ṣòyìn bá ń bá yín èyí ni March 12 2026 ọjọ́ kejìlá oṣù kẹta ọdún 2026 orí ètò Yorùbáwùyí lẹ́wà náà ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ táwọn ìyá yìí sọ ẹ sọ̀rọ̀ kí ló dé adákẹ́ báyìí. Ẹ ṣàánú wa o ìdóná wa o gbogbo àwọn tó ń dáàbò bò wá ní Ìdó wọ́n ti kó wọn lọ sí Àbújá o ọba ẹ gbà wá o bàbá Ládọjà ẹ ṣàánú ẹ gbà wá ń lò ó àwọn tó ń dáàbò bò wá náà ti kó wọn ti mọ́kọ mi lọ o wọn lẹ́yìn kan ẹ gbà wá ẹ ṣàánú wa o gbogbo àwọn Babangida àti ọlọ́sọ fún wa pé gbogbo wa ó ní ọmọ ìṣẹ̀lẹ̀ mo kí gbogbo aráalé mo kí gbogbo aráalé o tẹ́ bá wo bí àwọn ìyá wa tẹ́ ń. ẹ jọ ká tó pèsè pẹ̀lú fídíò yìí ok wọn gbé òkú abalẹ̀ ok wọ́n ní wọn gbé òkú abalẹ̀ ọmọ tí wọ́n pa ọmọ lẹ́yìn 10 million wọ́n tó sísì òkú gbogbo ìtẹ́yìn dènà pé ká má gbàdúró ńlẹ̀ Yorùbá mi fẹ́ ṣépè fún yín ṣùgbọ́n àwọn alálẹ̀ Yorùbá máa san yín lẹ́san gbogbo ìtẹ́yìn dòdò pé ká sì máa wà pẹ̀lú àwọn wèrè yìí mi fẹ́ fún yín lépè ṣùgbọ́n alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní fi yín lọ́rùn sílẹ̀ ẹ gba ẹ̀san yẹn láyé tẹ́ bá wá ń padà wá nígbà àgbà tó lè bí parí ìjọ náà kankan wà níbi kankan àbí náà kankan wà níbi kankan tẹ́ bá ń padà wá nígbà àgbà àṣàyà mi yá tó bá ń padà wá nígbà àgbà ìyá yẹn ẹ tún máa jẹ láṣẹ Elédùmarè ẹ máa jẹ ẹ máa fílẹ̀ fáwọn ọ̀ràn yín ẹ jọ lórí iṣẹ́ ẹ bá tẹ tọ́ǹpọ̀ lórí iṣẹ́ yìí ẹ bá ṣe ẹ̀ fídíò bá pa wá tọ̀kalẹ̀ bá rí ní gbọ́wọ́lé lórí TikTok. This is much.
mo kí gbogbo aráalé mo kí gbogbo aráalé o tẹ́ bá wo bí àwọn ìyá wa tẹ́ ń wò bí wọ́n ṣe ń pariwo yóò máa yà yín lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ tí a bá gbàgbé. ẹ má bínú torí Ọlọ́run kan tí mo fẹ́ sọ pé mo fẹ́ kí wàá mi acknowledge ààrẹ Laji Abbas. ààrẹ Laji Abbas náà pè níjọ́ tí wọ́n bá yàrá ẹ̀sùn tí wọ́n pa wọn láwọn wẹ́pẹ́ náà àwọn ṣínú lọ́wọ́ ni and he went there. eléyìí náà bóyá wọ́n sì wà nínú àwà wọ́n ti break tí wọ́n sáré pè wọ́n tún lọ síbẹ̀. ẹ bá mi acknowledge ààrẹ òǹpìtàn Laji Abbas. pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìdó ní oṣù tó lọ níjọ́ tá a mú àwẹ̀ tó ṣe wípé a gbọ́ pé àwọn Fúlàní wọ́n pa ìyá kan ní Ìdó ní ìjọba ìbílẹ̀ Ìdó nílùú Ìdó nílẹ̀ Ìbàdàn sí orí àpáta ní Ìdó tí wọ́n sì bá a sùn tí wọ́n dù ìyá yìí lọ́rùn. nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀ a rí i pé alẹ́ náà la fi lọ sílé ìyá yìí níjọ́ náà tí àwọn ọmọ ìyá yìí sọ tójú wọn rí. ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé ìgbésẹ̀. area commander wá láti Èrúwà area commander tó wá láti Èrúwà wọ́n pe àwọn DSS wọ́n pe àwọn operation boss wọ́n pe civil defence wọ́n sì pe àwọn vigilante tí wọ́n kọ́ àwọn ọkọ̀ wọn yìí wọ́n sì pe àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn jọ lọ. ṣùgbọ́n ọ̀rọ̀ wọ́n pe àwọn àgbẹ̀kọ̀yà náà ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi tó wa létí pé a rí i pé lórí ìṣẹ̀lẹ̀ wọ́n pààrọ̀ DPO Ìdó wọ́n pààrọ̀ DPO Ìdó. ẹ bá mi mú bẹ̀rẹ̀ dání o ẹ bọ̀ kọ́ kí ààrẹ Laji Abbas sọ pé lórí ọ̀rọ̀ yẹn wọ́n change DPO Ìdó wọ́n gbé DPO tó wà ní DPO tó sọ fún àwọn ọmọ yẹn pé ókè o wọ́n ti pàyà yín ẹ lọ mú fídíò wá no DPO okay another DPO lọ́yẹ̀ tó sọ yẹn DPO tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ lásìkò tiẹ̀ tí yóò gbégbèsè wọ́n ní wọ́n change ẹ̀ wọ́n gbé mi wá ìyẹn nígbà tó ń bá ìyá wọn sùn kéré tí wọ́n record ogun máa jà ọ́ nílẹ̀ Yorùbá ogun máa jà ọ́ ọ̀tọ́ ń bá ìyá wọn sùn tí wọ́n fi ń dún ìyá wọn lọ́rùn ó ní kéré tí wọ́n record wọ́n máa bá ìyá sùn ọmọ adẹ̀dẹ̀ mú fóònù dání adẹ̀ máa record ìyá ẹ̀ ńlá lẹ́yìn ò ṣe kí ń dà ó ń la túbọ̀ tó wọn yóò ṣe kí ń dà ló yẹ pé gbẹ̀yẹ̀ máa di dáńgbáná ní àbíkẹ́ kẹ́kẹ́ lógógóró àbí kí stroke payín dànù ńlá lẹ́yìn ò ṣe kí ń dà. táwa gbọ́ ni pé lánàá DPO tẹ́ ti gbé lọ àti Fúlàní kan Babangida àti àwọn ọlọ́pàá wọn jọ wá wọn látàbújá wọn ti wá wọ́n wá kó àwọn hunter vigilante. ó mú wọn bàbá sílẹ̀ ló mú wọn káàkiri ilé wa lánàá ó mú wọn ní ṣẹlẹ̀ méjèèjì wọn rèé òun ló mú wọn lé wa lánàá ó lórí ọjọ́ gbọ́ wọn nàìjíríà ẹ̀fẹ́ gbà wá ìsànú wa ọ̀rọ̀ àbújá o. ìta wa gbọ́ ni pé wọ́n ti kó wọn lọ sí nígbà wọn kó wọn dé ìyàgàn kó wọn látàbújá ni wọ́n ti wá wọ́n sì ti kó wọn lọ sí Àbújá báyìí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìpè DPO ń sọ pé òun ọ̀ràn wọn lẹ́wọ̀n. ó sọ pé olóhùn ọ̀ràn kọ̀ mí lẹ́wọ̀n ó sì sọ lábí olóhùn ọ̀ràn Wàsíù Olùtọ́lá lẹ́wọ̀n. ìta àgbọ̀. tó bá ṣe wípé àwa ọmọ Yorùbá tá a bá lè ṣe dáadáa ni irú àdúgbò tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ má sùn o wọ́n ti wá kó gba àwọn ọdẹ tó wà ń bẹ̀ sísítẹ̀mù Nàìjíríà ni tó má ti wá kó ọdẹ ìlú yín àbọ̀ wá gba ìbọn lọ́wọ́ ọdẹ ìlú yín wọ́n fẹ́ wá pa yín ni wọ́n ní Ìdó lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí gbogbo èèyàn tó ń gbé Ìdó bá lè kó ẹrù wọn kó kúrò ní Ìdó kó kú kábíyèsí Ìdó nìkan kó máa jẹ kábíyèsí lórí àwọn Fúlàní kó máa bẹ́tà o torí wọ́n ń padà bọ̀ wá pa yín lọ́tí kó àwọn ọdẹ yín lọ yẹn wọ́n ń bọ̀ wá pa yín àwọn tó máa ṣọ́ yín náà ti kó lọ yẹn so wọ́n bọ̀ wá àtàkì yín náà fi stáì sọ fún yín yẹn tí wọ́n bá lè kó ẹrù yín kó kẹfì tó lè fún kábíyèsí nìkan àtàwọn fámìlì wọn. tí ẹ̀yin tẹ wà lọ́yọ̀ọ́ tó ní kó lè ṣí lọ sí Kútọ́nù kẹfà lọ sí Benin Republic kẹfì Ọ̀yọ́ lẹ́nu fún Ṣèyí Mákindé nìkan ẹ jẹ́ kí Ṣèyí Mákindé nìkan máa lọ kó máa ṣe gọ́fúnà Ọ̀yọ́ kálàáfin náà máa ṣe gọ́fúnà kó máa ṣe ọba ẹ̀hún àwọn Fúlàní tó bá wà lọ́yọ̀ọ́ if each and every one of you can tó bá lè fìlú lẹ̀ fún wọn tó bá because ààrẹ tó máa pa o ẹ tó bá máa pa yẹn òun ò fìlú lẹ̀ ìlú padà fìlẹ̀ ni ìsìdàkẹ́ fìlú lẹ̀ fún àwọn olórí wa ní south west
ìdá kí gbogbo ọmọ Yorùbá fi Nàìjíríà lẹ̀ fún àwọn olórí wa ní South West tó bá bọ́ sí gbogbo Yorùbá kúrò ní Nàìjíríà fún Tinubu ìsídà ká fìlú lẹ̀ fún yín tó ẹ fẹ́ kí ìlú fi wá sílẹ̀ ni ẹ tí ìlú bá fi sílẹ̀ tó kú nìyẹn. wọ́n fi fọ́nṣọ́ fídíò kan tó táwọn èèyàn sẹ́ndì sí mi mo rí bàbá wa Ògúnbíyìnbí náà sẹ́ndì ẹ̀ sí mi nǹkan tó ń pè ní àǹtí kìíní kan lórí YouTube tó ń sọ̀rọ̀ nípa lóye Sunday Igboho pé mo kàn ìyẹn kò rẹ́dífàtì nínú ayé bóyá mímọ àti kí wèrè kan tí wọ́n ń pè tó sọ̀rọ̀ pé lóye Sunday Igboho kò lè gba kò lè ṣe kíní gbowó tàbí kíní kan njẹ́ àwọn fídíò mi ò wo 1 minute ń bẹ̀ tán ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní kí n wo bíbí bàbá mi ilé wo tán because mo pé wèrè eléyìí tó ó jọ wèrè lójú mi ó jọ wèrè wo àǹtí kíní kan tó wà lórí YouTube ó jọ wèrè lójú mi tó bá Sunday Igboho wà lẹ́yìn òdì sí mo pé òsàn ọkọ nípa ẹ̀ o ò béèrè fún release ẹ̀ náà tó bá padà rí freedom on the other side so kó dúró tiẹ̀ àti onípákọ́lẹ́kẹ̀ẹ́ kó dúró tiẹ̀ àbí èmi ò fẹ́ máa jà torí wèrè kan ti sọ wípé ẹnìkan náà sọ pé òun kí ló ṣe pé náà òun ni àyàmú wọn náà ló ń lé akálọ́dọ̀ of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ìyá olóyè tí ò pé méjì ẹni ànọ́dá ìyá olóyè na counterfeit lórí ìrìntà wàyí ẹni ànọ́dá ìyá olóyè na counterfeit àgbà àpọ́nmú àkójẹ wọn ò lè pẹ́ anybody ní ìyá olóyè lẹ́yìn Yorùbá wuyì. so bóyá ń lọ yìí nísìn àti onípákọ́lẹ́kẹ̀ yẹn sì kò rọ́rọ̀ sọ o kò tí ìrìn tó ṣẹlẹ̀ nídìí onísìn pé wọ́n ti dóyàn pa wọ́n ti lọ ti àwọn fámìlì ẹ̀ mọ́lé ẹni tó ń dó pàṣẹ ti lọ tàwọn àwọn fámìlì ẹ̀ mọ́lé wọ́n dóyà 80 years ta àbí 78 years ni wọ́n tó lọ ti àwọn ẹbí ẹ̀ mọ́lé wọ́n lábùjá wọ́n ní order from Àbújá iṣẹ́ ẹ̀yà wèrè ni so ẹ ti forí gbálẹ̀ níṣẹ́ ń sinwin ni so rẹ̀ yín ni àti sáfì àbí àti kólókóló àbí kí náà àti wèrè wo náà ń pè ẹ́ so o ti forí gbá bí àrùtì ni àwọn olóńpẹ̀ láǹtì ṣe ẹ ti sinwin ni and Yorùbá alájú kalẹ̀ nísìnyí àárín before okay let me quickly play this for you wọ́n láwọn fẹ́ fún ìyẹn ní súná mi ò fẹ́ sọ lórúkọ new name ní Borno state and wọ́n láwọn ń lọ sàbújá nísìn wọ́n làbújá ló kàn táwọn ń lọ òwò wá tó wá di wèrè Tinubu máa dúró ni Tinubu máa kú fún yín ọ̀nà àdè craze ìfìbílì kọ́lá bíbá sọ tó bá padà sọ di woro sí woro tó sọ di Afghanistan tó bá bìrì pé Túnjí Dìísù máa dúró òun parọ́ ni bàbá máa mú flight ní Tinubu kò ní dúró yọ́ọ̀ṣì ti wà ńlẹ̀ plane ti wà ńlẹ̀ private jet yóò máa fò ní gbogbo àwọn ọba yẹn wọn ò ní dúró gbọ́n ní dùn citizenship wọ́n máa ya dànù ní. èmi àti ẹ tá à ní nǹkan kan tá à mọ ẹnì kankan tẹ́nì kan kò mọ̀ yálà ìyá wa àwa làwọn kù lórí ẹ̀ àwọn aráàlú yìí dà bó o dúró gbé bó o dúró kú wọ́n ti pa anybody tán kò sí nǹkan kan bẹ̀ mọ́ ẹni tó ráyè ìyàwó ti ya dànù wọ́n máa wá replace wọn pẹ̀lú another people tí wọ́n kúrò láti ìlú wọn àwọn governors wọ́n sọ̀rọ̀ náà láti káwọn èèyàn wọlé wọ́n náà ní kó máa bọ̀ the whole world kó máa bọ̀ any Fulani from the whole world kó máa bọ̀ ní Nàìjíríà. How do we do this? Nílẹ̀ Yorùbá ni wọ́n ti bá èèyàn sùn. ẹ̀rí pé bbo ti. ẹ ká gbọ́ àbá ìtàn náà. oníṣẹ́lẹ̀ méjèèjì wọn rèé òun máa wọlé wọn lánàá ọlọ́dí ọdún ọgbọ́n wọn nàìjíríà ẹ̀fẹ́ gbà wá ṣàánú wá ọ̀rọ̀ àbúrò. ìta wa gbọ́ ni pé wọ́n ti kó wọn lọ sí nígbà wọn kó wọn dé Ìyágàn fún wọn látàbújá ni wọ́n ti wá wọ́n sì ti kó wọn lọ sí Àbújá báyìí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìpè DPO ń sọ pé òun ọ̀ràn wọn lẹ́wọ̀n. wọ́n sọ pé olóhùn ọ̀ràn kan mi lẹ́wọ̀n ó ti sọlá bí olóhùn ọ̀ràn Wàsíù Òdùtọ́lá lẹ́wọ̀n. ìta àgbọ́ nìyẹn a rí i pé DPO tí wọ́n ti gbé kúrò nídòó kìí ṣe DPO Ìdó kìí ṣe ọlọ́pàá Ìdó DPO Ìdó tí wọ́n ti gbé kúrò ni wọ́n tún gbọ́ pé ó nídìí wọn wá arọ iléeṣẹ́ ọlọ́pàá arọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ arọ ìjọba àpapọ̀ apẹ kábíyèsí wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn apẹ bàbá wa Olúgbọ́n Sáàkín apẹ bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ Ọ̀kẹ́rẹ́ Ṣakí apẹ bàbá wa Ṣẹ́yìn
àpè ògbó lórí adé ńlẹ̀ Yorùbá ṣé bá ṣe máa jẹ̀yà yìí lọ nìyí ẹ jẹ́ ká tiẹ̀ fẹ́ kí wọ́n ṣèwádìí ṣé lóòótọ́. ẹ bá mi ṣàdúrà fún Ààrẹ Laji Abbas confam question tí gbogbo wa tí èmi Yorùbá Wuyi I don't know tí gbogbo wa fẹ́ máa bèrè lọ́wọ́ èèyàn ẹ̀yin bàbá wa yìí ni pé ṣé bá ṣe máa jẹ̀yà yìí lọ lélẹ́yìí wọ́n bá ìyá 78 years sùn wọ́n dò pa wọ́n tún fi ọ̀bẹ rẹ́ ọrùn ẹ̀ wọ́n já ìṣan ẹ̀ bọ́lẹ̀lẹ̀. now Fúlàní tí wọ́n ti mọ́lé wá lọ gbé èèyàn wá wọ́n wá kó àwọn aráàlú wọ́n kó àwọn ọdẹ wọ́n kó àwọn fámìlì yàrá tó kú wọ́n ń sọ fún wọn wípé àti Àbújá ni wọ́n ti kúrò ní Tinubu ni Sákànbí kọ́ ló wà l'Ábújá mọ́ ni ṣíṣe yìí Mákindé ti kú wọ́n ti fẹ́ lómi ìrọ́pò ẹ̀ ni ṣé àní ẹ̀gbọ̀gbà mọ́ ńlẹ̀ Yorùbá ni ogun máa jà o àìwúlò ara ayé yín ó jẹ́ ká máa rántí èrò ọ̀run èyí bàbá wa yẹ ẹ wúlò fún wa níbi tá a wà níbi tá a bá dé yìí àwọn ẹlẹ́jẹ̀ tí bá sì ń béèrè lọ́wọ́ yìí pé wọ́n ṣe máa jẹ̀yà yìí lọ nìyẹn wọ́n á dóyàn pa wọ́n tó wọ́n lọ ti àwọn fámìlì ẹ̀ mọ́lé mo dẹ̀ sọ fún yín gbọ́ yẹn èyí ọmọ ìyá tí wọ́n dó pa mo dẹ̀ kẹ́kẹ́ yìí náà ti ṣe nǹkan mo startup máa gbé yín wáyé tẹ́bà ti mute o orí mi gbóná o máa gbé yín wáyé tẹ́bà ti mute máa drop yín sà orí mi gbóná gan mo sọ fún ọmọ ìyá yẹn jọ yẹn ikú kan ló máa pẹ̀dá tẹ́ bá ṣe nǹkan wọ́n máa tì yín mọ́lé mo ní tẹ́ bá tún ṣe nǹkan mo tó máa tì yín mọ́lé mo sọ fún yín jọ yẹn náà orí péjì náà mo ti sọ báyọ̀ ẹni tó dòyà yín yẹn kẹ́ ti ṣe nǹkan tẹ́ bá ṣe nǹkan máa tì yín mọ́lé tẹ́ bá ṣe nǹkan máa tì yín mọ́lé ẹ ṣe nǹkan sì náà èyí lọ fọwọ́ gba ìyá yín ní sẹ́mẹ́ntìrì àbí ní mọ́ṣúárì wọ́n tún padà kó yín mọ́lé Yorùbá Wuyi mo kì í ṣàfà mo kì í ṣe wòlíì mo ṣe pásítọ̀ mo ṣe ìyá aláwo kankan bẹ̀ tí wọ́n ti wo nǹkan bẹ́ẹ̀ wá lọ́wọ́ sísẹ́mù Nàìjíríà gbà pé wọ́n pa gbogbo Yorùbá tán tí ò sí ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ bá ti ṣe nǹkan fún yẹn náà ṣe nǹkan fún wọn ẹwọ́nú ọkọ̀ wọnú yín wọ́n á pa yẹn náà máa pa wọ́n kó sí wọn tó máa ṣẹlẹ̀ ẹ tó bá kúrò ní máa tì mọ́lé ẹ ṣe nǹkan fún wọn máa tì yín mọ́lé ẹ ṣe nǹkan máa tì yín mọ́lé. kéèyàn kó wọ títọ̀ yẹn lẹ́yìn kó máa mi tèmi tẹ̀ fẹ́ gbọ́. àkọ́kọ́ ni pé DPO tí wọ́n ti gbé lọ yìí ni ló lídìí àwọn èèyàn wá lálẹ́ àná àti Fúlàní Babangida tẹ́ ló máwọn èèyàn wálé àwọn Fúlàní ni wọ́n gbé ńgbà yẹn tí wọ́n gbé wọn lẹ̀ o ṣe é rántí pé àwọn ọmọ tí wọ́n pa ìyá wọn ìwọ́n láwọn ọlọ́pàá ń sọ fáwọn yìí pé káwọn lọ mú fọ́tò àti fídíò bíi tí Fúlàní ti ń pa ìyá àwọn tó ti ń dùyà àwọn wá ẹgbọ́rọ̀ ń sọ́sẹ̀ gbọ́ létí. wọ́n rí gbogbo bí táwọn ti jẹ oko àti gbẹ́ màálù gbogbo àwọn ọlọ́pàá wá kámẹ́rà rẹ̀ kò sí ìkankan tá a gbọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ti sin òkú ìyá ẹ̀. ìpadàbọ̀ rẹ̀ ẹni tí wọ́n wá ṣe yìí o a pé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù ọmọ Yorùbá nìyí o torí wípé àwa wà lára àwọn tó ń pariwo àlàáfíà nílẹ̀ Yorùbá kí wàhálà ọmọ ṣẹlẹ̀ wọ́n ti kó àwọn ọkọ àwọn ìyá wa ìlọ Àbújá ṣe é rántí pé bó ṣe ṣẹlẹ̀ ní nígbà tí Ìgàngàn tí wọ́n lọ mú Ìskílù Wàkílù àwọn OPC mẹ́ta lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams gbà náà oṣù mẹ́ta iná làwọn náà mọ̀ lò ní àtìmọ́lé lórí torí pé kí ni wọ́n ń dáàbò bo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ bá wa dìde sí o ǹjẹ́ wọ́n ti ẹ̀jẹ̀ ká ẹ fojú rí ọkọ yín lánàá tẹ́ gbé wọn lọ ẹ̀ gbìyànjú láti bọ̀. gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà yẹn tẹkọ̀ dàjáàbù borí yẹn tó bá pọ̀ ọmọ ogun yín ló ṣẹ̀yìn ẹ máa wọ́n bí tẹ́ máa tọ́jú bọ̀ tẹ́ bá ti báyé ọmọ yẹn jẹ́ tó bá yẹ pé ẹ̀yàn ọmọ kan ló bu yín ládùúgbò ẹ máa tẹ máa tọ́jú mọ̀ tẹ́ ti máa báyé àwọn ọmọ ẹ máa ti báyé onítọ̀ òun jẹ́ wọ́n ti ń dòyà yín mọ́lé nísìn wọ́n ti ń kó àwọn ọkọ yín lọ àgàrà wọ́n máa pa yín náà ni òun bá ti di pé tó bá ṣe wọ́n máa pẹ́ tó bá ṣe wọ́n máa pẹ́ ọgbẹ́ni ṣe nǹkan kí nǹkan tó ṣe é nǹkan bá padà ṣe é níbọ̀dì ẹ ṣe nǹkan kí nǹkan tó ṣe yín kò sáré ìjọ́nà kankan níbi kan máìkẹ́ nìkan tẹ̀ pé iná ni láyé wà iná ni ní ẹ̀ẹ́dọ̀ Ọlọ́run láti wọ́ọ̀dọ̀ Ọlọ́run láti padà sí má wà látọ̀ ẹ̀yàn kókó wà látọ̀dọ̀ Ọlọ́run tó bá ti wọnú ẹ̀ kó wọnú wọn. tẹ́lẹ̀ṣẹ̀ bá jìyà lójoojúmọ́ náà máa ní ṣe à ń bẹ̀ anyhow anybody tó bá ti wọnú ẹ̀ yóò máa ti rí sí wọn náà wọnú onítọ̀hún 1 million Tinubu ní tún Nàìjíríà ṣe
5 million àti kò lè tún Nàìjíríà ṣe 27 million Obi kò lè ṣe Nàìjíríà under the 1999 constitution wọ́n lè pa anybody ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n bá ìyá èèyàn sùn ọmọ Yorùbá mi ò bẹ́ẹ̀ mi kan wà lórí show yìí wọ́n bá ìyá 78 years sùn wọ́n ya pátá mọ́ níbi wọ́n dopa wọ́n tún gé ọrùn ẹ̀ àwọn fámìlì ìyá wọ́n wá ní ọ̀dà fọ̀mù Àbújá kọ́ lọ kó wọn wá ọ̀dà fọ̀mù Àbújá kọ́ lọ kó wọn wá renew ṣègè renew orí burúkú lẹ kó bá wà ní Yorùbá ẹ̀yin bàbá yìí àyàfi àdàbí tó bá ṣe wípé àwọn bàbá tó ń lọ bí wọ́n ṣe fi ẹ̀mí tàfàlà lélẹ̀ lọ́wọ́ ò ní san yín lẹ́san. ẹ bá sọ̀rọ̀ yín lọ. ẹ ṣàánú ẹ gbà wá wọn nílò ẹ tẹ̀lé wọn lọ́nà àlọ́ wọn láti dé sọ́rọ̀ àmì o tẹ̀lé wọn lọ́nà àmì o tẹ̀lé wọn lọ́nà àmì o ìjẹ́ ṣàánú wa ó ti gbá wọn kọ wọn lọ́lọ́tà náà ráwọn kọ wa o ọmọ mẹ́fà la bí fún wọn o kò sẹ́ni tí ó ṣe bàbá ọmọ fún wa o ẹjọ́ nítorí ọ̀dà ẹ̀yin Yorùbá ẹ dìde o kábíyèsí onídò ibodè wọ̀lú ẹ dìde o ibodè lọ ẹ dìde o ìdí ọ̀pọ̀lọ̀ jẹ́ wọ́n gbẹ́dọ̀ o. tá a bá ń gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ ìjọ tí mo ṣe ètò kan lórí ọ̀rọ̀ gbogbo threatening lọ́tún lọ́sì là ń gbọ́.